wàhálà mi la tó kó mọ́ yìí o. Ara àfòótọ́ wa ń di iṣẹ́ àgbẹ̀ lẹ́rí. Àkànṣọ pé oúnjẹ wọn ń lu ni. Ìgbà tí ó sì rán lọ́wọ́ ìjọba ní ìsìn báyìí ní ìsìn ibi tẹ́ ń wò igbó ńlá gidi ni, igbó gidi. Igbó ńlá tí tẹ́ bá gbọ́yé tí wọ́n gbà láwọn Togonẹ́ àwọn Kotonu tí wọ́n san ìyanu igbó ńlá gidi ni o. Èyí tá fi wò pé ká wá gbó ńlá ni wípé ajílẹ̀ ní ìsìn kò tẹ́ tọ́. Lọ́dún tó kọjá ara ajílẹ̀ ní 20,000 àtẹgbẹ̀rún méjì 22,000. Ìyẹn ajílẹ̀ urea NPK 27,000. 30,000 mẹ́ta. Ní ìsìn lọ́dún yìí ní ìsìn báyìí ní ìsìn urea àwọn ti pè fún wa ní 40,000 naira báyìí. 40,000. Odò la fẹ́ dọ̀rùn lásìbò láti fẹ́ ṣe kí làgbẹ̀ ń tà. Ìdí tá fi àwò nù pé ká kú ẹ̀kan wá sí kíni ká wá oko ká wá igbó gidi ká lọ san igbó ẹ̀gàn. Igbó ẹ̀gàn tá bá san igbó ẹ̀gàn bẹ́ẹ̀ yóò tiẹ̀ lajílẹ̀ kọ́kọ́ lò fún iye ọdún méjì náà kó tó di pẹ́ mọ́ lajílẹ̀. Ṣé bá a ṣe wá rí igbó ẹ̀gàn yìí igbó ẹ̀gàn mélòó lọ́wọ́ wà mọ́. So ẹ jẹ́ abẹ lọ́hùn kí gbogbo nǹkan rọ̀. Tí nǹkan ọba ti rọ̀ yóò máa kọlura wọn ni yóò máa affect ara wọn. So wàhálà mi ta tún kó mọ́nu o. Kí n lè fowó gbẹ́ni tí ọba mi rè tí ọba mi sún ó yẹ kí n gbà yẹn ni. Ojúlówó ọmọ Yorùbá ní sọ̀rọ̀ ẹ ti gbóhùn mi dáadáa. Ó yẹ kí n gbà yẹn tí ó sún tí ó rè ni. Tẹ́ bá gbọ́ iye owó tí wọ́n gbà lórí sísan lásán. Èyí tá gbìn bẹ́ẹ̀ tá fẹ́ gbìn bẹ́ẹ̀ ní ìsìn àti ìmọ̀wọ́ tí ọba jáde kọ́lọ́njọ́ bọ́wọ́ tọ́jà jáde. Tó bá tún wá jáde tán kí la mọ̀ tá bá lọ́jà tá. Sísan lásán ni o. Ire là ń rí lọ́wọ́ yìí. Ẹ bá ń ṣíwó epo tí mò ń gùn wá lójoojúmọ́. Ní tó wà ń bí báyìí ní ìsìn at least yóò gbà mí lọ́sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì ká tó rí tán ká tó fi náà sí tán. Tá bá fẹ́ jẹ́ kó nítì dáadáa. So ẹ̀yin náà wá wò ọ̀nà wo la fẹ́ gbé gbà. Kò sólùrànlọ́wọ́ kò sí kankan ìjọba ó ràn wá lọ́wọ́. Lójú ń kálukú ọmọ ṣe tó wù. Ojúlówó ọmọ Yorùbá ẹ jẹ́ kó ní kálukú wa kájọ bẹ lọ́hùn kọ́lọ́run ọba kó jẹ́ kí gbogbo nǹkan dẹ̀rọ̀. Ẹ̀kejì ni wípé àwọn bàbá wa máa ń sọ pé iṣẹ́ àgbẹ̀ ní iṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ yóò máa jalè. Ìwé kíkọ́ láìsí ọkọ́ tàbí àdá kò ì pé o kò ì pé o. Ṣé ohun tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ó sì gbọ́ pé ṣé gbogbo èèyàn kan ní ọ̀dàkọ. Ṣùgbọ́n tí wọ́n jẹ́ ká gbọ́yé ńbẹ̀ ni pé ká ran iṣẹ́ àgbẹ̀ lọ́wọ́ kó ń jẹ́ ó lè pọ̀ yanturu. Tá bá ran iṣẹ́ àgbẹ̀ lọ́wọ́ àgbẹ̀ náà rọ ní àgbẹ̀ ní àgbẹ̀ ó fi ìdẹ̀ra gbin tí ó gbìn èrè gidi ó fi jáde oúnjẹ ọ̀pọ̀ nílùú. Ẹ̀yin ìjọba wa ẹ ran àgbẹ̀ lọ́wọ́. Ẹ̀yin tọ́lọ́ ń kún lọ́wọ́ tọ́lọ́ ràn lọ́wọ́ náà tọ́lọ́ ti bùn jẹ. Kò sábúrú káyìn náà wá àwọn àgbẹ̀ kankan sọ̀sọ̀ ládùúgbò yín kẹ̀kan sọ pé yá ẹ kó ra oúnjẹ wá gba iye ajílẹ̀ báàgì báyìí. Kódà oko éka mélòó lẹ fẹ́ ṣe lọ́dún yìí bóyá éka 10 ni ó dá mo fún yín lówó éka 5 bẹ́ẹ̀ àbí kẹ́ gbé tractor lẹ̀ fún wọn kẹ́ subsidize ẹ̀ fún wọn kẹ́ dín wọn lówó ń bẹ́ẹ̀. Lọ́dún tó lọ katakata gba 15,000 ẹgbẹ̀rún 15. Lọ́dún yìí ní ìsìn wọ́n ní wọ́n máa gba 30,000 tí í ṣe 30,000. Ọ̀nà wo la fẹ́ gbé gbà kí la fẹ́ ṣe. Tá bá wí ẹnìkan sọ pé yan ṣé dọ́là náà ní nǹkan àgbẹ̀ ṣé dọ́là ni a fi ń gbé nǹkan àgbẹ̀. Àdúrà wọ́n gbà o. Tá bá fa gbùrù ọ̀fà gbó ẹkún ní sì máa bí kun. Ojúlówó ọmọ Yorùbá bó tún ní kí n fi tó yín létí bí ṣe ń lọ ni o. Àdúrà wọ́n gbà ojú òní tí wàá tún máa pàdé o.